bàbá Kọ́lá Olóòtú onísọkúsọ àgbàlagbà nìyí. ìsọkúsọ tẹ́ ẹ sọ títí tẹ́ ẹ fi kàbùkù lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ náà lélẹ́yìí. bàbá Kọ́lá Olóòtú ẹni àwọn àǹfowó ẹkún àfihànrajà ẹ̀rín kí ni ìtumọ̀ àwọn àǹfowó ẹkún àfihàn ọjà ẹ̀rín tí ẹ sọ. Kọ́lá Olóòtú àkùkọ gàgàrà yín kò fẹ́ kí àwọn akẹ́kẹ̀ẹ́ àkùkọ kọ a sì máa kọ lójú ẹ̀mí yín. àkọ́kọ́ bàbá Kọ́lá Olóòtú kí ló dé tẹ̀yìn kọ́kọ́ yọra yín kúrò lára wa blọ́gà lẹ́yìn náà. ẹ sọ ìsọkúsọ títí ẹ kàbùkù lọ́dọ̀ Saheed Òṣùpá. nígbà tí Funny Thinker tó sọ̀rọ̀ burúkú sí yín à ń sọ pé nǹkan tí Funny Thinker tó sọ yẹ ọ̀rọ̀ burúkú ni kò dá fàgbàlagbà. ẹ̀yin àgbàlagbà tó yẹ pé ẹ ò ń fẹ́ kí ọmọ kékeré kó gbérí. ẹ tọ́ka sí ọmọ iṣẹ́ yín tẹ ẹ̀kọ́ iṣẹ́ mélòó tí ọ̀hún ayé ń gbọ́ ẹ tọ́ka sí. ẹ ò kọ̀ wá iṣẹ́ o a ò gbà wájú yín kọjá o a ò mọ mi ìmọ̀ lọ́dọ̀ yín o a wà ní tìjú láti lè sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí yín o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe sórí àwọn ìkànnì ẹ̀rọ ayélujára wa lórí Facebook a wà ní Cubase Master Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube wa Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ kẹ̀sì má bá wa like àwọn fọ́nrán wa ẹ má bá wa comment kẹ̀sì má bá wa share ojú tẹ̀ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ kúkú ti mọ tọ̀dọ̀ wa yìí pé tí a bá gbọ́ ọ̀rọ̀ kan tàbí tí a bá rí nǹkan kan a ò ní jáde wá láti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orúkọ ìkànnì wa Òkodoro Yorùbá tẹlifíṣàn àwí kókó làwa o àwí lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá lákù bàbá ọlọ́rọ̀ fẹ́ ṣe nǹkan tó jẹ́ kí n jáde láti wá sọ̀rọ̀ lẹ́nìí òun ni bàbá Olóòtú Kọ́lá Olóòtú bàbá Kọ́lá Olóòtú àwọn ni mo wá láti wá ṣe wọ́n ní fún wọn nítorí pé mo máa ń sọkọ̀ fọ́wọn èèyàn wa tó bá ti kẹ́ kámẹ́rà síwájú yín tó ti gbé máìkì síwájú ẹ mọ nǹkan tó máa jáde lẹ́nu yín o kẹ́ ẹ sì máa ro nǹkan tẹ́ ẹ máa sọ dáadáa nítorí pé ọmọdé lọ ni ó ń ṣèyàn ọ̀hún lè sọ pé àgbàlagbà ló ń ṣe ọmọdé ló ń ṣèyàn ọjọ́ orí yàn tẹ̀ ti kọjá yìí pé káwé pé mo tẹ̀ ti ń ṣìyànràn ní rárá o ọjọ́ orí ò tí ì mú yín ẹ̀yin blọ́gà ayé ẹ̀yin blọ́gà kóòtù òjíire ẹ jáde wá ẹ wá gbọ́ nǹkan tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ ń pa wá blọ́gà wọ́n ti fẹ́ máa tánìṣì méjà wá blọ́gà o wọ́n ti ń sọ̀sọ̀kúsọ nípa wa o bàbá Kọ́lá Olóòtú ohun tí wọ́n hàn rí wọ́n ti ń sọ o kí ni nǹkan tí wọ́n sọ wọ́n ní àwa blọ́gà là ń dá wàhálà alẹ́ wọ́n ní ìgbékúgbé ni à ń gbé wọ́n ní a fẹ́ máa fowó ẹkún a fẹ́ máa fi ra jẹ̀rín lákọ̀ọ́kọ́ bàbá Kọ́lá Olóòtú kí ló dé tẹ̀yìn kọ́kọ́ yọra yín kúrò lára wa blọ́gà lẹ́yìn náà blọ́gà ní bàbá Kọ́lá Olóòtú ẹ má yọra yín kúrò láàrin àwa blọ́gà o blọ́gà ní gbogbo wa o torí social media lè fi ń jẹun o tó bá yẹ pé kò sí social media ní báwo láyé yín ò bá ṣe rí lẹ́nìí tá a bá sọ pé àwa ń fowó ẹkún àfihàn ìjà ẹ̀rín bóyá ẹ ò tí ẹ mọ nǹkan tí ẹ sọ ni ṣebí Yorùbá ní ṣebí ọmọ kóòtù òjìrè ní ẹni àwa ń fowó ẹkún àfihàn ìjà ẹ̀rín lọ́nà wo la fi ń fowó ẹkún rajà ẹ̀rín bàbá Kọ́lá Olóòtú ẹni àwa ń fowó ẹkún
àfihànrajà ẹ̀rín kí ni ìtumọ̀ àwọn àǹfowó ẹkún àfihàn ọjà ẹ̀rín tí ẹ sọ ẹ wá yọra yín kúrò ní àárín wa. ẹ jẹ́ kí n sọ kankan fún ilé ní ẹ lè máa sọ̀rọ̀ lórí rédíò àwa náà ń sọ̀rọ̀ lórí rédíò ẹ lè máa bọ́ àwọn ọ̀tọ̀kùlú èèyàn sọ̀rọ̀ àwa náà bọ́ àwọn ọ̀tọ̀kùlú èèyàn sọ̀rọ̀ ẹ ò kọ̀ wá iṣẹ́ o a ò gbà wájú yín kọjá o a ò mọ mi ìmọ̀ lọ́dọ̀ yín o a wà ní tijú láti lè sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí yín o torí pé kọ̀ọ̀kan náà ni wá àjọ ń ṣiṣẹ́ kan náà ni blọ́gà ni yín blọ́gà làwa àjọ ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ni ẹ má yọra yín kò láàrin wa torí ilẹ̀ ni àkọ́kọ́ tó kọ́ dá wàhálà ẹlẹ̀ tó jábọ̀ ọ̀rọ̀ lórí social media yìí tẹ́ ẹ sọ wípé ẹ̀yin lẹ pílánì bí Barrister ṣe fi Saheed Òṣùpá jẹ́ ọbọ orin ẹni ẹ kó bọ́ Barrister lọ́wọ́ ni ẹ ti lọ rún adé kanlẹ̀ bí Barrister ṣe dójú àgbo báyìí ẹ kàn ní bàbá ọmọ yìí ó tó jọ ọbọ orin ẹgbàdé ọbọ orin lé lórí ẹ̀yin lẹ wá jábọ̀ o kẹ́yìn náà ẹ ò sọ̀sọ̀kúsọ lọ́rọ̀ tó bá tẹ̀ wá jẹ́ pé tòótọ́ lẹ ṣe bẹ́ẹ̀ tó tọ́ ń gbàtẹ́ pé níta gbangba tẹ́ wá máa sọ lórí program ṣé social media kọ̀lẹ̀ ti ṣe blogger kọ̀lẹ̀ ṣe ń bẹ̀ bàbá Kọ́lá Olóòtú onísọkúsọ àgbàlagbà nìyí abájọ tí Funny Thinker fi sọ̀rọ̀ sí Ọlọ́run dáríjì wá nígbà tí Funny Thinker tó sọ̀rọ̀ burúkú sí yín àsọ pé nǹkan tí Funny Thinker tó sọ yẹn ọ̀rọ̀ burúkú ni kò dá fàgbàlagbà àṣé ẹ tó bẹ́ẹ̀ láti gbọ̀rọ̀ burúkú yẹn ẹ jù bẹ́ẹ̀ lọ nítorí pé onísọkúsọ èèyàn ní onísọkúsọ àgbàlagbà ní kí ni nǹkan tó fẹ́ fàyọ́ ń bẹ̀ àwa blọ́gà tí a bá rí a ò ní sọ tí a bá gbọ́ a ò ní wí nǹkan tá bá rí la máa wí o nǹkan tá bá gbọ́ la máa sọ o. gbogbo ẹ̀yin bloggers tẹ́ wà lórí social media. gbogbo yín pátá ni mo pè láàárọ̀ yìí pé ẹ yé ṣe mistake o. a kì í fowó ẹkún rajà ẹ̀rín ẹni tó bá pé òun gbéṣẹ́ òun kalẹ̀ láti bọmọ ẹnìkejì ló kọjá kóun ó lè bá a méèkì ẹ̀. lè rówó lóòótọ́ lè fowó ọ̀hún tọ́mọ lè jáde yunifásitì fowó ọ̀hún rán mọ nílùú èbó. ọwọ́ akúkọ jẹun ọmọ lókun. gbogbo ẹni tí bá ń gbé ẹ̀kẹ́ lé iṣẹ́ pé iṣẹ́ bloggers lòun ń ṣe. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ blogger tó jẹ́ pé ẹ̀ gbọ́ bí téèyàn ti sọ dáadáa ibi burúkú lẹ̀ máa wá káàkiri. èèyàn ń sọ̀rọ̀ lọ fún wákàtí kan. ẹ̀ ní mú bí ọba ti sọ dáadáa. ẹ kú òní dì í dò ẹyẹ ṣe bẹ́ẹ̀ o. nìkan èyí fowó ẹkún rajà ẹ̀rín o. onísọkúsọ ni yóò bàbá Kọ́lá Olóòtú pẹ̀lú statement tẹ́ sọ yìí tẹ́ ẹ̀ sọ wípé àwa blogger là ń dá wàhálà alẹ́ sórí ẹ̀rọ ayélujára ẹ nítorí nǹkan tá a fẹ́ jẹ bàbá Kọ́lá Olóòtú àgbáwájú yín kọjá o àkọ́ṣẹ́wájú yín o ẹ tọ́ka sí ọmọ iṣẹ́ yín tẹ́ ẹ̀kọ́ iṣẹ́ mélòó tí ọ̀hún ayé ń gbọ́ ẹ tọ́ka sí wípé ọmọ tí mo blend lélẹ́yìí o táyé ń gbọ́ táyé mọ̀ ẹ tọ́ka sí ẹ ò lè tọ́ka sí talent tó gbàájú yín kọjá onísọkúsọ àgbàlagbà ni àgbàlagbà tẹ̀ kì í sọrú ẹ̀ nítorí pé a lè sọ pé àgbàlagbà ń ṣe yín èjì ò tí ì mú yín débi pé a máa sọ pé ọjọ́ orí ló ń dà wọ́n láàmú bóyá bàbá ti ń ṣe ọ̀run ẹ ò sì rọrùn o ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe o orí ẹ̀rọ ayélujára mi bá ní gbogbo àtijọ́ ń jẹun blogger lẹ́yìn náà o torí ilẹ̀ sọ̀sọ̀kúsọ nípa Saheed Òṣùpá kí ló fà á tí Saheed Òṣùpá sọ pé gbogbo ẹ̀yin èèyàn ẹ lọ́ máa fọ́lọ̀ bàbá Gébú ó máa débẹ̀ ní ìsìn torí pé a máa sọ fún gbogbo àwa blogger ilẹ̀ kóòtù òjire kọ́lọ̀ fọ́lọ̀ yín tó bá ti hàn fọ́lọ̀ yín tó bá ti rí iṣẹ́ yín kankan wọn ò gbọ́dọ̀ repost iṣẹ́ yín kankan ẹni ibi tó bá ti rí iṣẹ́ yín kankan kọ́ máa fi bad comment sábẹ́ nítorí pé ẹ ti sọ̀sọ́kúsọ nípa àwa blogger nǹkan tó lè jẹ́ kí ní ọ̀rọ̀ tẹ́sán yẹn kó resolve ní kẹ́ ẹ padà sórí ẹ̀rọ ayélujára kẹ́ ẹ lọ tún ọ̀rọ̀ yẹn sọ pé ẹ ò sọ bẹ́ẹ̀ mọ́ o kẹ́ wá là á torí pé àwa blogger ilẹ̀ kóòtù òjire tí a ò bá rí a ò ní sọ o.
gbọ́ pẹ́ lòmíì ńgbọ́ ọba kù dẹ̀dẹ̀ gbogbo nǹkan ó ṣe dáadáa fún un ní gbogbo ẹ̀ ọmọ yẹ èmi ò ṣe pè fún yín o tí mò ń try láti ṣàlàyé ni pé ẹ bá fojú sùnùkùn wò ẹ rí wípé ẹnìkan ṣe gbá gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀yin lẹ̀ ń dá a lẹ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ẹ̀yin lẹ̀ ń dá a lẹ̀ èmi bí mo ṣe wà yìí mo mọ tí wọ́n ń pè ní ìṣẹ̀dálẹ̀ ó sì mọ èèwọ̀ ó sì mọ nǹkan tí jẹ́ ọ̀hún gbóńtọ́ bá ti jẹ́ ọ̀hún èmi kì í jẹ́ o. gbogbo àwa blọ́gà bàbá Gébú Kọ́lá Olóòtú wọ́n ti fẹ́ sọ wá lẹ́nu o wọ́n ti ń sọ̀sọ̀kúsọ nípa wa lórí rédíò wọ́n ti post ẹ̀ sórí ẹ̀rọ ayélujára o wọ́n post ẹ̀ sí Facebook o wọ́n ní àwa blọ́gà là ń borí afẹ́fẹ́ jẹ́ o gbogbo ẹ̀yin blọ́gà ilẹ̀ kóòtù òjìire ẹ jáde lórí bàbá Gébú ẹ jáde lórí wọn ẹ lọ́ máa follow wọn lórí YouTube ní ẹ unsubscribe wọn lórí Facebook ní ẹ unfollow wọn gbogbo bí tó bá wà lórí social media ẹ lọ́ máa follow wọn torí pọ̀ sọ̀sọ̀kúsọ̀ ń pa wá wọ́n fẹ́ fẹnubà tiwa jẹ́ o ẹ ò tẹ̀lé fẹnubà tiwa jẹ́ ẹ máa fẹnubà tàwọn ọmọ yín jẹ́ ni ẹ lè fẹnubà tàwa jẹ́ torí pé iṣẹ́ kankan náà làjọ ń ṣe ẹ̀yin àgbàlagbà tó yẹ pé ẹ ò fẹ́ kí ọmọ kékeré kó gbérí ìsọkúsọ tẹ́ ẹ sọ títí tẹ́ ẹ fi kàbùkù lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ náà lélẹ́yìí ẹ sọ ìsọkúsọ títí ẹ kàbùkù lọ́dọ̀ Saheed Òṣùpá ṣé sọkúsọ yìí lọ́kọ̀lẹ́ tó bá débi àdàwọ̀ blọ́gà báyìí àwa ajáde lórí ṣé òní ọmọ tó lè máa pè sákèsí pé bàbá nǹkan tẹ́ ń sọ ìsọkúsọ lẹ́ ń sọ ṣé ọ̀nà ọmọọṣẹ́ kìtì ẹ̀ ní talẹ̀ kọ́ńṣẹ́ táyé gbóhùn ẹ̀ ọmọọṣẹ́ yín mélòó lọ kọ́ńṣẹ́ ẹni mélòó ṣiṣẹ́ lábẹ́ yín táyé gbóhùn ẹ̀ tàbí ẹni mélòó lọ yẹ pé nínú prógámù tẹ́ ń ṣe 10 òkè 10 minutes lélẹ̀ wà lọ segment kọ́nu segment ẹ̀ ṣe ẹ ò kì í ṣe ẹ̀yin pìrìsẹ́ńtà àkùkọ gàgàrà yín bàbá Kọ́lá Olóòtú kò fẹ́ jẹ́ kí kékeré kọ àjẹmọ́ akọ Kọ́lá Olóòtú àkùkọ gàgàrà yín kò fẹ́ kí àwa kékèké àkùkọ kọ a sì máa kọ lójú ẹ̀mí yín bàbá Kọ́lá Olóòtú tẹ́ bá sọ pé a ò ní kọ a ò ní ṣépè o bẹ́ẹ̀ kẹ̀ ẹni wo ò ní gbófo o àfẹjọ́ yín sùn àwọn ọ̀yá wa àfẹjọ́ yín sùn àwọn bàbá wa wípé bàbá Gébú Kọ́lá Olóòtú ó fẹ́ máa dínú àtijọ́ fún wa o orí social media mi báyìí kẹlẹ̀ yìí náà ti ń jẹun o gbogbo létẹ́lẹ̀ ẹ̀kọ́ lẹ́kí ẹ̀kọ́ ọ̀bẹ̀jù ẹ̀kọ́ kìíní kan ìbílẹ̀ ti pa àkùkọ gàgàrà yóò fẹ́ jẹ́ kí kékeré kọ lágbára Ọlọ́run ọba àwọn àtẹ̀ máa kọ a máa kọ o nítorí pé ẹnu burúkú tẹ̀lé sọ̀rọ̀ Saheed Òṣùpá lọ́jọ́ kìíní àná ẹnu burúkú ọ̀hún náà lẹ́tún gbé jáde yìí ẹnu burúkú tẹ̀lé sọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ lọ́jọ́ kìíní àná tẹ̀lé kàbùkù lọ́dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ tó fi lé yín dànù lórí program tó ní kẹ́ má ṣe program mọ́ ẹ̀ ń ṣe program ọ̀fẹ́ tẹ́lẹ̀ ẹnu burúkú yín tẹ̀lé sọ̀rọ̀ kọ̀rọ̀ òun náà lẹ́tún fi ń sọ̀rọ̀ yìí ṣé yóò máa sùn kàkà ẹ̀ ronú ni ẹ̀ máa ronú ara yín wò ni pé nǹkan tí mo fẹ́ ṣe ìṣódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìsáráyé máa tẹ́wọ́ gbà á tẹ́bàtẹ́wà ní kọ̀ọ̀kan tẹ́ máa sọ mọ́ ẹ̀ẹ́dẹ̀wà bí kọjọ́ kò sí tàbí kẹ́ ẹ̀ pe àwọn ọmọlẹ́yìn yín kọ́ máa kọ prógámù fún yín ìpè bàbá ẹ lè mọ́rọ̀ ọ̀rọ̀ òwe wọlé ẹ ní àkùkọ bàbá mi láéláé àkùkọ bàbá mi láéláé kí ló ń jẹ káwọn èèyàn máa pèsè orí prógámù nígbà tó yẹ pé prógámù kò sí kankan lórí yín mọ́ láti fi ṣe prógámù ọ̀rọ̀ àwa blọ́gà lẹ́fà máa fi ṣe prógámù ẹ yé sọkúsọ sọ bàbá Kọ́lá Olóòtú tábà tí wàá jáde wàá bá yín àánì àjẹlẹ ìlọ màá tún jáde lọ́la màá tún pariwo lórí ọ̀rọ̀ yín ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ tí ń bá wà wò ẹ máa bá a pé kódélé kódókó ẹ táàgì bàbá Kọ́lá Olóòtú kọ́ lè mọ̀ pé ìsọkúsọ gbáà lọ́wọ́ sọ kò ní bàjẹ́ fún yín ojú tẹ fún wa kò ní fọ́ etí tẹ fún gbọ́ wa kò ní di eré o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.